àwa jẹ́ bí ọmọ akékeré. yóò láìpẹ́ o kí ló ń pè ní iná wọ́n ti sì mí ni àwọn ọmọ akékeré ẹjọ́ ẹ má tún tí o ṣe tú o ẹ lọ sórí social media kẹ́nu àwọn tó ti kọjá ẹjọ́ ẹ má sọ yẹn mọ́ wọ́n kọ́ community máa sọ̀rọ̀ ẹjọ́ èyí kẹ́ community máa sọ̀rọ̀ fẹ́kẹ́ mọ̀ ní pé láti máa sọ̀rọ̀ ká máa dúró lórí pé ìmọ̀ ní a máa bí àwọn èèyàn kẹ́wù ti kún kóró ẹjọ́ àlàjá ẹ máa gbé bínú mi tàn yányá ó dún àwa iná máa rí nǹkan lórí ọ̀rọ̀ social media ẹ mọ̀ máa sọ fáwọn àmì pé ẹ bá kú bí ẹgbẹ́ bá mi ẹ máa sọ mi bẹ́yàn kú yòó ẹni wọ́n máa kú yòó èmi yìí sì wo Facebook wọ́n ní ẹgbẹ́ kìíní kan comment section mọ̀ màmí àṣẹ́dẹ́ bẹ́ẹ̀ ti sè bá a sọ̀rọ̀ èmi ọ̀ màmí àṣẹ́dẹ́ comment section àwọn màmí wọn máa pé ẹ wọ comment section ọwọ́ comment section. alága wa àwọn ti sọ̀rọ̀ gidi wọ́n gbà táwọn ń lo àmìlò wọn àwọn àwọn òṣìṣẹ́ ṣé Taofeek mi náà ni. bí àwọn fẹ́ẹ́ bá tún ṣe sọ̀rọ̀ ìsáàtò ìwú bí ni wọ́n tún fi sọ èmi mà wípé ìjà yóò parí. sẹ́rí kò sí nǹkan tí Ìbàdàn lè ṣe níbi ọ̀rọ̀ wàhálà tó lè jọ wá lójú wọ́n lè yẹn da kó má làárò ìjà gbóró làrú Ìbàdàn yìí tí àwọn adájọ́ wọn náà bá wàhálà rẹ̀ bọ́lá ìfẹ́ wọn Ìbàdàn ni wọ́n. àwọn ìfọ̀lá ṣe fẹ́ mọ̀ kí ni ó máa jẹ́ ẹ̀rí wípé ọmọ Ìbàdàn ni wọ́n. ọmọ ìpìlẹ̀ sẹ́kẹ́ tó la lè fẹ́ mọ̀ kábà wá sọ bàbá wa mi tán wá láti Ọ̀yọ́ Aláàfin. wọ́n ní torí kìnnìkan ó gbé àgbàdo ọ̀ràn sí ẹni ìkúnlé ẹnì kejì rẹ̀ nítorí kó lè jẹ́ mbẹ́ ni o àtẹ̀rí méjèèjì yẹn omi kan náà ló sàn dání tí wàá kàn ní kákan fún yín sùúrù káwọn máa lọ lu wa sọ̀rọ̀ mi yé alájà ti gbà láti lè gbọ́ gbogbo tí wọ́n kọ pé nǹkan alájà tó ti sọ náà ni pé wọ́n ti parí ìjà àwọn bàbá wa wọ́n ti parí ìjà ọ̀rọ̀ tá a sọ ìjà wà ń gbà náà ni àtọ̀ àtúnṣọ bẹ́ẹ̀ mọ́ ìjọba náà kò sí tí ìjọba fẹ́ láńgé ìjọba kan fẹ́ jẹ́ kí ẹgbẹ́ wá sí court wọ́n ní no answer finance yasara and court tí gbogbo wa pátápátá tàbá bára fa wàhálà àwọn adájọ́ wọn ní ríṣẹ́ ṣe àwọn là ń fún àwọn adájọ́ níṣẹ́ ṣe torí náà ni wípé àwọn tí ó sì da ẹjọ́ ìwà lẹ́wọ̀n tó wà lọ́dọ̀ orí wọn tó wà ní ẹ̀sìpẹ́sì wọn tó wà ní ìkankan sọ̀rọ̀ mi yé ẹ dákun Ọlọ́run kó síjú àánú wá síbi nítorí jẹ́ kálájà sọ̀rọ̀ náà ni wọ́n sábà pé ìwọ ló ní ìnáwó àbí ìwọ ló ní níbi tá a bá dé nínú ayé kan tàbí ìwọ ló àgbàlájà fi sọ̀rọ̀ yẹn àwọn náà wò kè èlú tẹ́mọ̀ Ọlọ́run kó síjú àánú wá sọ àbábá wa Taofeek àtọ́gbàgbọ́ ibi tó mọ̀ bọ̀ wá nìyẹn àkírà alájà abẹ́jẹ́ kẹ́sì kankan fún wa kẹ́rí gbogbo nǹkan tó wà lẹ̀ ẹ̀yin ló fẹ́ bọ́ọ̀lù gbogbo nǹkan àmínú wọ́n sọ́lẹ̀ àmọ́ ìrànlọ́wọ́ kan tí gbogbo wa ìtawà náà béèrè àti yájá ní ká nínú ìpè ìrànlọ́wọ́ wo ni ìfẹ́ bá wa ṣe lórí owó yìí yóò ti jáde ṣé ẹni pàtẹ́lì bá wa kó àbí kò sí pàtẹ́lì bá wa kó lórí ẹ̀. ọkùnrin náwó alájà ọkùnrin náwó àwọn alájà làbí lé lọ́rọ̀. ó yà sísè é mo fẹ́ máa jẹ́ kí ṣó jẹ́ kí n náwó ni pé nígbà tá a lọ sí ọ̀dọ̀ bàbá yìí ṣé Taofeek sọ lẹ́yìn pé àwọn ti fi owó yẹn lẹ̀ àwọn ti yọwọ́ alájà pé àwọn ti yọwọ́ alájà kó lè bí. afá ọ̀rọ̀ àṣẹ parí ìjà ni mo sọ nípa ẹ̀jẹ̀ sí àwọn alájà ìrànlọ́wọ́ lẹ́fẹ̀ẹ́ bá wa ṣe lórí ọ̀rọ̀ èmi mọ̀ yìí pé inú ń sìn bí ṣe kàkẹ́ gbogbo kì í ṣe kówó yẹn nítumọ̀ bẹ́ẹ̀ ni ṣe owó bẹ́ẹ̀ ni wàá lè ní òun bẹ́ẹ̀ torí pé ní ọdún ọmọ yìí ṣé kìí ṣe pàjọrọ hajj ilé ta sanwó rẹ̀ ní mọ́kà sáré bẹ́ẹ̀ ìjọba gba ilé rẹ̀ fún wa èló la fi gba ilé nù wàláhì tàlá ìlú fi ọba tó ní èmi àti nígbà ọkùnrin yìí mo san 280 million fún láti lọ sí àwa dé mọ́kà akúrò mọ̀dínà àdé mọ́kà àṣẹ́kọ̀ sanwó lé ibi tó àwọn sọ́sà ti fún wa ní ìdá àgbà kí tó bá káwọ́ inú hòtẹ́ẹ̀lì kò náà sọ fún ayé tó sí mo láti wá owó ní ìyá wọn ni mo fi lọ sa another 50 million kí n torí gbogbo àwọn èrò rẹ̀ ta ló sanwó lé wọn èmi mo sanwó lé wọn. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò sọ pé mo ní sanwó yín ó kàn ní láti sọ yẹn fún yín kẹ́ni mọ̀ tó ìgbà yẹn èmi náà mọ̀ yìí pé ó ṣeé ṣe kí ìfẹ́ tèmi ó kún tó dẹ́kẹ́ ìdí ìfún nítorí ní kankan ni. ó ṣeé ṣe kó jẹ́ pé ìfẹ́ tèmi orí pé mo rántí pé nígbà tẹ́ ìbínú lóòótọ́ mo bá yín sọ pé kẹ́ ṣe sùn mo sì bí ní àná alánà yìí wípé dúró sí òfin fún àfáà yẹn lówó wọn ni ó sì lóun búra ló kọ náà wọ́n fún un tó sọ fún mi ní ìwà mọ nǹkan ní ìfẹ́ òfin. ẹ máa ṣe lọ́kàn fún wa ẹ máa rí sinaba lọ́ọ̀yà ẹ̀ fún wa àwọn náà ní láti bá ṣe nìtì. bọ́bá lóhùn ní sánmọ́ alágbára kan sọ fún àmì pé ẹ̀fọ́ ilẹ̀ òun kan ti béèrè nọ́mbà yín sà ó béèrè nọ́mbà yín ẹ̀wù tí wọ́n ní ìgbà tí òun ṣe bá sọ torí mo ní pè wọ́n àbí mo ní fẹsẹ̀ àdúgbò tó wọ́n. bàbá wa náà lè lọ nípa ìlọrọ wa ìjókòó wa ta wá sí Ìbàdàn àwọn òṣèlú wa jókòó lórí ọ̀rọ̀ náà tó bá ní kankan tí wọ́n lọ yanjú ní àlẹ́ yóò máa jọrọ akadìpọ̀ àti adégúnwà tó ti dé báyìí abẹ́jẹ́ kó parí lẹ́yìn. alájà tí wọ́n bá mi dùn lẹ́nu dáadáa ẹni pé wọ́n fa ilé-iṣẹ́ kan kàn yín pé lórí Fresh FM ẹnìkan sọ̀rọ̀
tó gbẹnu yín sọ̀rọ̀ àgbà bẹ́ẹ̀ orúkọ àtọ̀dọ̀ ilẹ̀ yẹn ti wá ná case court or no court no still right concern tí kò múri àkọ́kọ́lá tí wọ́n gbé lọ́wọ́ àwọn kan àti pé a máa ń sọ fún wọn nígbà ìgbà rárá ọlọ́run lédè ilé ẹ̀mọ́ ìdòdè kan tó bá sọ ha pọ́ǹtì ó ti gbé vanguard gbogbo ní newspapers ìyẹn ti bẹ́ẹ̀ kí ló dé jẹ́ kí àwọn kan wà pé we do this family gbogbo mùsùlùmí bá family yìí wà àwọn kan àti pé wọn gbọdọ̀ máa bá gbọ́ǹta ẹ tó sọ̀rọ̀ nígbà tí wọ́n lọ́wọ́ sọ̀rọ̀ yẹn capacity ní kọ́fẹ̀ pé tó bá ti wà ń court ìwọ̀n bá ní ọ̀rọ̀ gbọ́dọ̀ máa wáyé ní ọ̀rọ̀ so n tí ọkàn mi ò tún fi ṣe ń fẹ́ tó sí gbogbo ìpẹ́ ó yẹ kó ti wáyé before court yẹn before you court yẹn I wish ó yẹ kó ti wáyé ó ti bọ́ọ̀lù náà ti pé ó ń sáré alhamdulillah wọ́n ní ó ti yanjú wọ́n ní ó ti yanjú àwọn gbọ́ sétí ni kó ti yanjú nínú àwọn exco meeting tá a máa ń jókòó ṣe náà ní ti Ọ̀yọ́ State Muslim community mi ò rí mẹ́mbà Ọ̀yọ́ State Muslim community kan níbi àwọn ìjókòó tí mo rọkàn pé ó yẹ kí n rí àwọn tí mo mọ̀ being an executive ọkàn tó fi ń balẹ̀ náà ni pé àìrí wọn yẹn ó túmọ̀ sí pé ìjókòó ti yanjú ni èsì ayọ̀ tá a ti wá gbọ́ ń bẹ̀ yìí òun náà ní kọ́ńtà já máa gbọ́ lọ inú tèmi á máa bàjẹ́ bá ń tí àwọn olùmọ̀ wa táwọn wò láwòkọ́sẹ̀ náà ń tàn síra wọn ta gbangba ó mọ̀ ń bàjẹ́ tán yányán ó sì máa ń lọ́kàn àwọn tó dàbí irú mi náà ni ó sì máa ń lọ́kàn kó wá wa náà ní pé akíndé tòun bẹ̀ yín torí ìtọ́lọ́run bá àlekè ọlá pẹ̀lú táwọn bàbá wa ti sọ síwájú yìí ó máa jásí pé òun náà lọ́ọ́ dúró ní lórí ó máa jásí pé a tún wá padà ń gbọ̀n kankan míì cyber bullying crime ńlá ni o ẹ̀wọ̀n gbọ̀nàgbọ̀nà ni mo lówó mo lọ́lá ọ̀kan tí ìdájọ́ bá dé brother kò sọ wà ń bẹ̀ ó là wà ń bẹ̀ it's a thing you can curb it within yourself ẹ̀yin ti lè kọ́ ọ̀bẹ̀ láàrin ara ìgbẹ̀rún tá a gbọ́ ẹ̀ àwọn olùmọ̀ tó tẹ́ kó ti ráńkọ́ mo dẹ̀ gbọ́dọ̀ bàbá wa kí n gbàgbọ́ pé ẹ̀ ń bá dán rẹ̀ wò ní sàkání àwọn ó ti kún lẹ́gbẹ̀ẹ́ àwọn àfáà rẹ̀ rìn síbẹ̀ náà lórí ìṣe system ọ̀dẹ́ àmì ọ̀fẹ́ sórí ibú ni. ó rí bẹ́ẹ̀ kó máa rí bẹ́ẹ̀ lọ ọ̀nà ìdàpọ̀ tó jẹ́ máa rí bẹ́ẹ̀ lọ ọ̀nà ìdàpọ̀ láta ìlàbílà àti. tó a dúpẹ́. ṣọlá bẹ́ẹ̀ bàbá ẹ má bínú rìpọ́ọ̀tì yìí yóò dọ́dọ̀ prof láyọ̀ àtàláfíà ìdí láì tààlà. àwọn gẹ́gẹ́ máa ṣe ìgbìmọ̀ ojú ti ń lọ́wọ́ a dúpẹ́ Lagos State. má bínú fẹ́ sọ mi. ara wọ́n mi lọ́wọ́. wọ́n ní kéwù náà bí yìí àti lábàáyà bí yìí akàwé bí yìí náà ẹ̀yìn òṣèlú kọ̀ọ̀kan bí ti ní ó sì wá jẹ́ pé tọ́lọ̀ fún yẹn kẹwàá lójú fún wa lójú mẹ́ta kàfílà ẹ̀yìn náà kàwé yẹn kéwù náà ẹ bá ti dé yàrá ìlọ́tọ̀ àforíjì ayé ìlọ́tọ̀ àforíjì nígbà tí ẹ̀kú lọ́la ẹ̀kọ́ olùkọ́ lóhùn ẹ̀kọ́ láwa tí sàkàfún ti tó ti ta ẹ̀kẹ́kẹ́tì ẹ̀kọ́ bí láwa wọn láàyè àti ọlọ́run kó jọ kó wọn lábàbá àti wọn lọ́bẹ̀ méjèèjì kó mọ òkè àṣìṣe méjèèjì títí mo rí pọ̀lẹ́ níbi ìfẹ́ yẹn sí wà ìfẹ́ yẹn sí wà ìfẹ́ tó wá wà yẹn fún ló parí ọ̀rọ̀ yìí o ó sàlágà kọ́mítì ló parí ẹ̀ o ó sì chairman ló parí ẹ̀ o kí sàlágà ló parí ẹ̀ o sáwọn ìpò ló parí ẹ̀ o ìfẹ́ tó wà yẹn ló parí ẹ̀ o wọ́n gbẹ̀fẹ́ yìí ò sí ni mo gbẹ̀rún terrorist mo gbẹ̀rún náà kí ló ṣe ìjọba wí ìkẹgbẹ́ mi lọ lẹ́yìn ìgbà tí a mọ̀ nígbà tí ọba ti sèkè lórí bẹ́ẹ̀ mi ò lè rí pẹ́ẹ́lú ọ̀gá kúrò ní kọ́ a máa bá a débi tó máa lápẹ̀lẹ̀ nígbà tí ọba sèkè sẹ́ni tó yà lẹ́nu ọ̀nà ṣùgbọ́n tọ́wọ́ tó wọ́n fi ìwé lọ́kọ̀ abẹ́rẹ́ sẹ́ni yẹ sísísísí ìfẹ́ ni o ìgbà wọlé yìí náà máa ìgbé lèkì ẹ wọlé wà láì ìfẹ́ ẹ wá wò ó àti tẹ́ fi ń bá orúkọ yìí pọ̀ Akéwùgbà gold Akéwùgbà gold Akéwùgbà gold ìgbà kan Akéwù bẹ̀rù nígbà tẹ́ ẹ wí táwọn ẹgbẹ́ yín wí ó ń dọ̀tí létí àwọn èèyàn tẹ́yìn wí ó dá létí ẹnìkan lọ́sọ̀ Akéwù bẹ̀rù tí Akéwùgbà gold yes ẹ wá wò báyìí láti báyìí títí lónìí ó dún ẹ̀ẹ́dẹ̀ mẹ́tí ó bẹ títí lónìí tí ó sì bàjẹ́ àwọn kan bẹ nínú òkúrò nínú ayé torúkọ tí wọ́n kò tiẹ̀ dára wọ́n wà fún social media wọ́n lè lọ tó Akéwùgbà gold wọ́n lè bá yẹ yára wọn torí pé wọ́n ṣe ìdájà kọ́lá àwọn kọ́kọ́ ní social media wọ́n mọ̀ sọ tí ò dára ìdájà kọ́lá wọ́n mọ̀ yẹ yára wọn bí ẹni torí pé wọ́n ní mélòó sí ìdájà Akéwùgbà gold tá a bá gbé làkàrà wọn tán tá a sì tó ti tán ìdí àgbà kò ọlọ́run tún wà lọ́wọ́ ẹ bá ti dé kọ̀ọ̀rọ̀ yàrá yìí ọlọ́run yìí tí wọ́n fi sọ nínú àlámọ̀ yìí yóò tó kẹ́kọ̀ọ́ wọ́n sọ níbi tí wọ́n dà forí jì mí ẹ bá jẹ́ pé ọkọ̀ yàrá mi yìí tí wọ́n fi sọ nínú ọ̀rọ̀ sáà lọ forí jì mí o mo bá tẹ̀wọ̀ mo bá tẹ̀wọ̀ wá kọjọ́ kọ́mẹ́tì àti àfẹ́kọ́ àwọn méjèèjì o kọ́mẹ́tì àti àfẹ́kọ́ àwọn méjèèjì o kò sí tí ẹnì kẹtọ́ tó níwájú ọlọ́run àwọn ọmọ ìyàmọ̀ ìyàtọ̀ bẹ níbàdàn yìí ẹ̀yà tó láì ẹ̀yà tó sọ àwọn ọmọ ìyàmọ̀ ìyàtọ̀ bẹ níbàdàn tí wọ́n bá sọ̀rọ̀ ìyàmọ̀ bàbá yẹn sọ̀rọ̀
pọ́p ọlọ́kàn mọ́ lọ́bẹ̀ sáàrọ̀ wájà rọ̀ sálẹ̀ ọ̀jà lẹ́wọ̀n sáàrẹ̀ ń ṣe náwà sáàrẹ̀ ń sọ̀rọ̀ náà wọ́n ti bá ti wọ́n lọ nìyẹn súpà tẹ̀sí kúlò fún wa àbẹ̀kẹ̀ kú ọ̀rẹ́dẹ̀ kan lápá àbẹ̀kẹ̀ kú ọba tó ní ká iná lọ́wọ́ ẹ̀ sí nígbà nígbà mi. tí a bá rí ọ̀rọ̀ sọ mo dúpẹ́ lọ́wọ́ àmìrù wa because ọ̀rọ̀ yìí kó ẹ̀gbin rẹ̀ wọn gáàsì ẹ̀mí ẹ̀ pọ̀ gan kódà ó dùn wọn lẹ́tọ̀ọ́ wọn tọ́lá àwọn méjì kan ń bẹ tó yẹ kájọ máa ṣe àwọn sọ máa gbé àmìrù ìjọba ẹni kejì ọ̀dọ̀ wa tó tẹ tànásà bí wọ́n ṣe tànásà níbi ilé tànásà tí ó sì máa dùn olórí tí ò ní máa ti lọ mọ́ ẹ kú àgbàmọ́ra èyí ò jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa náà ní ọdún ẹ̀ máa ń ṣẹlẹ̀ káàkiri wa ọ̀sẹ̀ tí ò ní ṣẹlẹ̀ ẹlòmí lè sí dalẹ̀ ló gbà mí lóò ká wá sékìtì ká wá tàkẹ́ sáré kẹ́ wá lọ́wọ́ ní dásùn ẹ̀jẹ̀ náà ti àtúnṣe à tó àdúgbò lọ́wọ́ àwọn àbẹ̀rù wa bí àsìkò ra wa yọ sẹ́rí àbẹ̀rù ó fẹ́ kẹ́ ẹ̀ mọ́kìnní kan òkú ẹ̀yin ẹ̀ wúra yín ìgbà kékeré o sẹ́bi mo ṣe jókòó ìmọ̀ wòlẹ́ wá sí yín pé à ń lọ gbọ́ wá sí ilé mọ̀ lọ́bẹ̀ tí ó ṣe wá sí o a fẹ́ lọ gbọ́ wá sí níjọ́ tẹ́ wá sí wá sí fáwọn nẹ́sípàtì wọn náà bá tó ra wọn ní àgbàrá àjọba gbọ́dọ̀ bíbọ̀ a sì délé mo tilẹ̀ mọ́ ọ́fíìsì mi pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ mo ní ẹja lọ gbóhùn tí ẹ bẹ́ẹ̀ sí táwọn amọ̀pọ̀ lọ́hùn tiẹ̀ wá ní ayọ̀ lókùn jágbá mi jágbé tún náà sẹ́wọ̀n gbà tẹ́ ń tí ń ṣiṣẹ́ yẹn bọ̀ ẹ má wàá jẹ́ kí tí ò ní túmọ̀ ẹ dẹ̀ lọ sọ kankan sẹ́rí ẹnu gbà tí àwọn ìkẹ́kọ̀ọ́ fẹ́ ń ṣẹlẹ̀ nínú ayé ni mo mọ̀ pé táǹtì ẹ̀ bá fẹ́ rìn ní age àwọn problem kan máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kì í fẹ́ di 40, 45, 50, 65, 60 tí kí ni ẹ bá ti mú àwọn kẹ́kọ̀ọ́ kan máa ṣẹlẹ̀ so wọn láti jẹ́ pé àwọn nǹkan yẹn ní mú àwọn tí wọ́n ìwà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá alágbàjì wa bá yín sọ ẹ lọ́ máa bá ń lọ́dọ̀ yín ọlọ́run ìjọ tí àbá àṣàndárì kú wọn làwọn àbá tuntun àwọn òṣèwà àtijọ́ náà àbá kan wá ní Allahu Akbar àdìyàwó àṣìbà àríṣà káwọmi àríṣà ẹni tí máa ń mú jọ lẹ́rú ọdẹ ni wọ́n mú lẹ́rú lónìí so oníwàásí ni ẹ̀yin náà tẹ̀lé táwọn aṣèwàásí fún lónìí ẹ má gbàgbé ọ̀rọ̀ lọ́wọ́ tó ní tálíkà bí ànàmbá lámìyà fún mọ̀ bẹ́ẹ̀ yòrò lẹ́yìn mọ́tàwú àti àbá àdáta òní àtàlù bẹ́ẹ̀ yòrò lábí àfọ̀sẹ̀ ẹ gbọ́gbù rẹ̀ ẹ wo sábà mọ̀ sí rẹ̀ yóò jẹ́ yékéyéké alájà Kaola ọba tó fi yín hàn kò ní padà lẹ́yìn yín o ní ọdún wálé yín mo sọ fún yín ọlọ́run náà yín sẹ́lẹ̀ òtọ́ fún bẹ́ẹ̀ jẹ̀bi òbí ẹ má jẹ̀bi ọkùnrin kò tó rí bìtì ẹ má jẹ̀bi ọkùnrin kò sí tẹ́lẹ̀ gbé wá tẹ́lẹ̀ fọwọ́ gbáyà lórí ẹ̀ lọ́ba dáàrin àwọn ọkùnrin àlè dànù àwọn obìnrin tí Aisha jíṣẹ́ fún dọ́ọ̀kì níhùn ìdẹ́yìn náà máa jíṣẹ́ fún fọkùnrin náà ọkùnrin ló jíṣẹ́ fún. ó jíṣẹ́ fọkùnrin náà báwo obìnrin kò mọ̀ á lè mọ́tò ìbàdàn àti àwọn àgbẹ̀ wò pé mọ̀ á lè mọ́tò rìjà. wọ́n ní mọ́tò rìjà ni o ọkùnrin tó Aisha lọkùnrin pọ̀ gan. ọ̀dà bẹ́ẹ̀ bọ́ọ̀sì èyí tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé láti máa sọ̀rọ̀ ká máa dúró lórí pé ìmọ̀ ní a máa bí àwọn èèyàn kẹ́wù ti kún gbòòrò kẹ́wù pọ̀ ń gbòòrò gan wà fọ́ kọ́kú lóde ilmin alim ọ̀dọ̀gbọ́n kẹ́sì ní wà kú lè máa yẹ dàrín bẹ̀rẹ̀ ilmi ma'rifatan alimta shay'an wà bá àbàtì àǹkà àṣíyà bẹ́ẹ̀ wọ́n bá gbọ́ ẹjá wo gbà tí ṣe káàdà láwọn lọ sí dáwà ní mọ́sá ẹwọ́n tó ṣẹlẹ̀ lọ́dún náà ṣe tẹ́ gbọ́ àwọn àfáàjọ sílẹ̀ sẹ́yìn tẹ́ máa gbọ́ aná ni ẹni tí wọ́n rò bá wọn fẹ́ wá kọ́ lẹ́kọ̀ọ́ jọ náà ọ padà tó lùkọ́ wọn ẹ jẹ́ ká ṣe sùúrù because ìdáhùn sọ tó wọ́n mọ̀ pé ẹwà tó wọ́n dára jà ọlọ́run sábà tọ́ sọ́nà wọ́n sábà fi máa nà tí kìíní yẹn ẹ jẹ́ ká máa jẹ́ kó jẹ́jẹ́jẹ́ because pátí olùkẹ́yẹ lọ́lọ́run fi yín ṣe fáwọn obìnrin nílẹ̀ Yorùbá yìí tí wọ́n bá kó àwọn obìnrin oníwà àtijọ́ tí wọ́n bá ṣàbòsí ni wọ́n ní kí iṣẹ́ yìí lórí wọn tí wọ́n bá ṣàbòsí tẹ́ bá fi lébẹ́ torí bá rójú yín ẹ̀ ní nẹ́tẹ́ fi àṣẹ rẹ̀ láti nẹ́tẹ́ máa wọ̀ bọ́tẹ́jọ́ ẹ jẹ́ ká ṣe kìíní yẹn wọ́n máa jẹ́ bí ìgbà tí èèyàn fi ẹsẹ̀ wọn sẹ̀ pẹ̀lú àwọn ahlul ma'rifa wa ahlul ilmi Ọlọ́run ní fi yín lá wa lójú Ọlọ́run ní fi yín lá wa lójú àdẹ́sẹ̀ rí tá a bá dẹ̀ ti sọ̀rọ̀ ẹ jẹ́ a máa ní sípò ọ̀nù yín pé bá a ti ló ti tán lópe lọ tí mo wá léyìn tó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ fún mi a ti sọ̀rọ̀ ní ti sọ̀rọ̀ ìhùn mọ́ ń sọ fún wọn ni àwọn nàbà sọ̀rọ̀ mo fi ń sọ tó tún lè ṣẹlẹ̀ lọ́jọ́ wájú ni àbílẹ́yìn ìjókòó yìí ẹgbẹ́ àlàjá ẹ máa gbé bínú mi tàn yányá ojú àwa iná máa rí nǹkan lórí ọ̀rọ̀ social media ẹ mo máa sọ fáwọn ọmọ mi pé ẹ bá gbé ẹgbẹ́ bá mi ẹ máa sọ mi pé yẹn kú mi o ẹ jẹ́ wọ́n máa kú mi sùn èmi yìí sì wo Facebook wọ́n ní ẹgbẹ́ kí ní kan comment section mọ̀ màmí àṣẹ débẹ̀ ṣe bá a sọ̀rọ̀ èmi ọ̀ màmí àṣẹ dé comment section àwọn màmí náà máa pé ẹ wọ comment section ọwọ́ comment section. ẹtí máa bà nínú sẹ́yìn wọ́n ní ọ̀gá ẹ̀ tó wọ comment ọ̀gbá gbé kí wọ́n bá nínú àjọ. bíbá ọ̀sẹ̀ rí èmi ní problem gan tí ẹ bá ti lè gbé nǹkan kan wá bá mi àfikẹ́ ẹ̀bẹ̀ náà kọ́ ọ̀mẹ́ wọn bá microphone ìtì ẹ̀ ń gbé wáyé ẹni kọ̀ lọ́dà rẹ̀ wàá dìbò lùkẹ́ yẹn ni so máa sọ fáwọn ọmọ mi pé àti comment section àti èèyàn kan kámẹ́rà àti èèyàn kú mi ẹnìkan sọ̀rọ̀ sí mi nígbà kan lórí ọ̀rọ̀ tá a fà nígbà kan tó èèyàn olókè náà mo tó máa kó sọ
gbà mo pàdé ẹ̀ lọ rí mo lọ bí convocation ọmọ mi òun wá wò ná wọ́n wá kí mi wọ́n wá ní àpòlẹ́ tó kí mi ọmọ sọ̀rọ̀ sí mi yẹn wá àfa àgbọ̀n olókùn mi àwọn nìkan ni oníṣẹ́ ìbọn mi wà láì mọ̀kọ́ ọlọ́sẹ̀ fún ìbọn fún mi onítọ̀ sọ̀rọ̀ lọ́dọ̀ mi orí mọ̀ bọ́ ó ti yẹ kó rí ìyẹn nínú ayé àléébù aláyé wa sọ tẹ bá sọ̀rọ̀ mẹ́wàá tó bá dáa àwọn bloggers wọn ní kóòtù èyí tó dáa bẹ́ẹ̀ ibi tí ọ̀dà ni wọ́n ra yọ wọ́n sì mọ bí wọ́n ti yọ wọ́n wọ́n bàtà wà ní hajj hajj ìsìnkà ẹ̀ náà kà wọ́n fún àwọn aláàjì àwọn àbíjọ káàdì ìgbà wọ́n ti sọ pé wọ́n lẹ́yìn wọn kíá mi lórí ìgbésẹ̀ lẹ́yìn pé káwọn òfin bá rí pẹ̀lú àwọn àdùn máa fà ìmọ̀ báàrùn mọ̀tà láti ìmọ̀ mọ̀ kì í bá sí nǹkan tó kẹ́nu wà ní ìmọ̀. ọ̀rọ̀ ní òde pẹ̀lú ṣe fatiwa la wa dá ọ̀rọ̀ ní kẹsọ ọ̀rọ̀ tí ẹ gbéwò tí ẹ fẹ́ sọ. sẹ́ẹ̀rí bàbá kankan gbọ́ o lè gbọ́. àwọn tẹ́ ẹ pè ní kílókọ̀ tẹ́ ẹ pè wọ́n bloggers àwọn ni wọ́n lọ sí àìpábọ̀ ọ̀rọ̀ yẹn sí ti bàbá wọ́n lọ sọ́bàlá jẹ́ òtí sọ ibi tó débi kí n sì ti bẹnu ayé tí mo ti ń dé wọ̀ kí ìgbọ́ bí ẹnì kan. ṣé ti ẹgbẹ́ ìwọ̀n aláàjì sọ pé scam ni bàtà aláàjì ọgá wì ra wọ́n kí la fẹ́ lọ ṣe wọ́n ní scam ni. ẹ máa ní ẹlẹ ẹ má jà dá sí yẹn àyíká bí ẹ má ti ká lọ lórí yẹn tó ti yé bí òun gádùn bá ṣe lóko kíláàsì pẹ̀lú ọkùnrin ẹgbẹ́ ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ìtẹ́ ẹ̀kọ́ náà nìyí tó bá ní ìmọ̀tàn kẹ́kọ̀ọ́ sọ́dọ̀ àwọn ènìyàn sọ́dọ̀ àwọn ọkùnrin náà. ẹ má forí gbájú ẹ àbẹ́ ìṣe máa rí fa. ẹ̀yin bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ti mímí ìlú pé kò máa di gèdè. ẹja parí ọ̀rọ̀. àwọn agege kilo ẹjọ ẹ má tún tí o ṣe tu o ẹ lọ sórí social media kẹ́nu àwọn tó ti kọjá ẹjọ ẹ má sọ yẹn mọ́ ẹ sọ̀rọ̀ ọjà fún mi. ọkọ kọmílì tí máa sọ ẹjọ èyí kẹ́ kọmílì tí máa sọ èyí kọ́ lẹ́ kọmílì tí máa sọ. so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lọ ẹni tó bá fẹ́ kí nǹkan bàjẹ́ tó bá fẹ́ kí nǹkan bàjẹ́ ni wọ́n máa sọ̀rọ̀ téèyàn bá ti ń sọ̀rọ̀ ẹni tí a bá gbé àìfurasí ẹni tá a bá furasí àìbágbé o ti sọ níbẹ̀ ọ̀rọ̀ mi ẹ má jẹ́ ká múra wa lóhùn èmi ń sọ tèmi bó ṣe yé mi sí àfi mo ṣe gbà sí ẹ̀ẹ́dẹ̀gbà fún mi lópin ìgbà tó ṣe pé bọ̀sà ládàá mi lórí ìjókòó ìlẹ́yìn mi so ogun tí n bá sọ yẹn lẹ́gbà lópin ìgbà tí mo ti mú yín wá bírèkì wájú ti mú yín níwájú mi báyìí tó tí n bá ti wá sọ ẹ̀ẹ́gbà bí mo ti sọ lọ́lọ́run ẹ̀ agbára ẹ̀ lè jẹ́rù mí náà bá débẹ̀ fọmọdé ó ti lò ọ̀rẹ́dì láti gbélé fẹ́ lómi lẹ́yìn ọdún mẹ́ta kẹ́tìbọ́ ẹ̀sájì lọ mẹ́ta mi kó gbé kótó confidence èrò àyàfà kótó confidence ẹ̀ ṣe gẹ́gẹ́ ọlọ́wọ́ jẹ́ ti sẹ́yìn kótó dìgbà náà lẹ́yìn tó so tí a bá ti sọ. alága observation ẹ má bínú a lè fóun bí nsìn má sì tọ́jú wọn lájà ká lọ́wọ́ fún lẹ́nu àti láfẹ́ ní tí mọ̀ ní fún ẹsẹ̀ program ní NITV tẹ́lẹ̀ system tẹ́ ló ń gbà yẹn bá a máa fà láti ṣe padà sí. àǹfọ̀mí kàlẹ́ àkókò ìkàlẹ́ mo ti mo program yìí the first time tó kọ́ máa rí yáàjì mo ti ní rabash ní rabash ní ilé ogun state ẹ wá ní post àkọ́bá ilẹ̀ wa pẹ̀lú àti kọ́kọ́ sọ̀rọ̀ láyé ṣé ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ Ìbàdàn nìkan àti mọ̀ yín gbogbo lẹ́wọ́ ẹ̀sìn tó ti ń gbọ́ Yorùbá ṣé system tẹ́ fi ṣe program yìí nígbà tẹ́ wà ní MITV that's the best system nìyẹn the best nìyẹn tí wọ́n lo system yẹn èrò máa pọ̀ sí àwọn oníṣòwò àgbọ̀ yín lé sí because I don't understand àwùjọ tá a wà àti ìlú tá a wà level knowledge was kò sí level kan exposure was sí level kan ṣé ẹ kẹ́sì mi wọ́n sì ẹ fẹ́ káwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ yín kọ́ dẹ̀ mú ọ̀rọ̀ yín lò ìdẹ́rẹ́ àtẹ́fẹ́ lọ́ọ́ target nìyẹn pé mo fẹ́ prove pé mo ní knowledge mo gbogbo nǹkan àdìhẹ́ ìdáwọn èèyàn ìgé anything láti inú ẹ̀gbẹ́ yẹn ìgbà yẹn mo láì kiri gan program yẹn ó ti yàtọ̀ system yẹn mo àgbẹ̀ jùlọ láti máa ń sọ̀rọ̀ ẹ ti pẹ́ system MITV yẹn àwọn ọmọ adistin wọ́n ti bẹ̀rẹ̀ program wọn ti bẹ̀rẹ̀ gbà yẹn Ọlọ́run yìí lọ́wọ́ o àyè ìtẹ́túwà yẹn àti knowledge àdánwò tún ní fún yín Ọlọ́run jẹ́ fẹ́ Ọlọ́run jẹ́ kẹ́lẹ́ kọ̀ọ̀kan ká fẹ́. so Ọlọ́run gbà fún wa ibi tí Ọlọ́run bá parí ẹ̀sìn. alájà padà sí pilẹ̀. gẹ́gẹ́ bí ọmọ pilẹ̀. gẹ́gẹ́ bí ọmọ pilẹ̀. communique wa ni pé alájà ti gbà láti pé àwọn máa kó gbogbo àwọn retraction lórí àwọn documents yẹn ṣé àdìfagbọ́n náà ti gbà immediately tí retraction yẹn bá jáde àwọn máa gbé ìgbésẹ̀ àti withdraw kéèsì kò ní court tó nǹkan tí a rí mú nínú ìdìbò wa ń bínú wọ́n dẹ̀ gbà pé àlàáfíà ti jọba oríkẹ́yìn méjì ò ní àlàáfíà kẹ́ẹ̀dọ́ máa fàlàáfíà bára yín lò ní àfìlàwà òfin ní sí crossroad láwọn òfin ní sí crossroad náà tó àná sí crossroad kò ní síbẹ̀ àmọ́ afurasí ra wa pẹ́sẹ́ ni yóò ní gbàgbọ́ fún mi báyìí òun àti kálà mọ̀mọ́ tó jọ rí mi náà ti ẹ̀dọ́ tó kàn ẹ̀mí ọ̀dẹ̀ léegun ilẹ̀ ìsopọ̀ mẹ́rin láti máa ṣe láwọn ọ̀pá àwọn permission so Ọlọ́run ní jẹ́ kí ariwo dàrú àlùbáríkà lẹ́kọ̀ọ́ àmà ọlọ́kùnrin sọ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ gbóyún lórúkọ ẹ̀tì àdìrò àìsí àti gbogbo àwọn ìgbàgbà àdúpẹ́ lọ́wọ́ yín.